ẹyọ kan náà ni. Don't turn out the dark. Cashier. Ijinle Odu rèé Odu ọgbọ́n ìjìnlẹ̀ pampam àtúntìdé lálẹ́ ètò nínàánú ẹtì mo bá ti máa ń ṣe lórí ètò Ijinle Odu alẹ́ ètò máa ṣe kí ni àtúndùn àtúnni àrìnrìn Ijinle Odu rèé Odu ọgbọ́n ìjìnlẹ̀ pampam Freedom Television la wà ní channel 34 UHF náà ní ẹ̀yin tí wọ́n lórí ìtàkùn ayélujára Facebook ojúkòrò kì í pojúkòrò jẹ ẹ̀ẹ́dẹ́ àjọ tún pàdé náà lórí ètò Ijinle Odu ẹ má tẹ́ sójú ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀hún àwọn àtẹ̀jíṣẹ́ yín ó máa ń jẹ́ ìwúrí fún wa ó sì jẹ́ kó a mọ̀ pé ẹ̀ ń fọkàn bá wa lọ àti wípé ètò yìí ó ń dùn yín mọ́ yín ó ń rìn yín ó ń ṣe yín jàkínjàkín ó ga jù Ijinle Odu tálẹ̀ tún máa ṣe kinní kan ohun àsìkíngbà kan kù yẹ bẹ́ẹ̀ lálẹ́ yìí a tún dúró déédéé bó ti wà náà nìyẹn kò dúró kò rọsẹ̀ kò wá rárá ọmọ yín ọ̀rẹ́ yín náà rèé o olólùfẹ́ yín ọ̀wọ́n ni Adedayo Alademeji Ajimili ajókòmọ́lọ́hún ọba ńlá àbí bàbá ìmọ̀lẹ̀ rí ayélujára ambassador OP ní gbogbo lẹ̀kílẹ̀ ọlá tó ti dé lálẹ́ lórí ètò Ijinle Odu Odu ọgbọ́n ìjìnlẹ̀ pampa ẹ ti mọ̀ kí lára ti ní Ijinle Odu ẹ̀yọ́ ni Odu rèé Odu ọgbọ́n ìjìnlẹ̀ pampa ọ̀rọ̀ wa náà ní ṣe bẹ́ẹ̀ tó ń sọ nígboro kí ni Ijinle Odu talẹ̀ tẹ́ láǹfààní láti bá wa dá sí ẹ ti mọ̀ bá ti máa ṣe lórí ètò yìí pé ẹ láǹfààní láti pè wọlé ẹ dá sí ní tẹ́ kókó tá a bá fi léde ẹ sì láǹfààní láti pè kẹ́ ẹ jẹ̀bùn lórí ètò Ijinle Odu aláṣẹ àtolùdarí Overcomer Bread nílùú Iléṣà wọ́n tó ti kó ẹ̀bùn sílẹ̀ wọ́n ti máa ń kó fún wa à ń retí ẹ̀bùn tẹ̀yìn náà torí pé onígbọ̀wọ́ báyìí ló lètò ètò ló lónígbọ̀wọ́ èmi àmọ́ wípé ṣẹ̀kẹ̀rẹ̀ kì í ṣàdédé dùn ìlẹ̀kẹ̀ báyìí náà ní ṣàtọ́kàn fún un bó ti jẹ́ pé ẹ̀yin fẹ́ polówó ọjà yín lórí ètò Ijinle Odu ni káàkiri àgbáyé ni wọ́n ti ń wo ètò yìí bẹ́yìn tí ń wo lórí móhùnmáwòrán yín làwọn torí ìtàkùn ayélujára náà ń darapọ̀ mọ́ wa lórí Facebook àti YouTube wọ́n kàn ń wò lọ bó ti wà nu lálẹ́ yìí kí ni ta fẹ́ láǹfààní láti gbé yẹ̀wò ẹ̀yin ẹ kàn lo ọgbọ́n àtinúdá tọ́lọ́run ọba mi fún yín láti fi gbé ìdájọ́ kalẹ̀ lórí àwọn èèyàn méjì ni ẹ gbọ́ ta ló gbọ́n jù nínú àwọn méjèèjì yìí ta ló gbọ́n jù nínú àwọn méjèèjì yìí ẹni àkọ́kọ́ ó ta kànga fẹ́nì kejì kò yé yín ẹja ní Mr. A ó ta kànga fún Mr. B nígbà tí Mr. B ti sanwó kànga tó ṣe bẹ́ẹ̀ tó rà ni Mr. A ló bá pe Mr. B pé ọ̀rẹ́ wa bó ni mo ti rí owó kànga tí ẹ san o ṣùgbọ́n kànga òun ni mo tà fún yín o ń ta omi inú rẹ̀ fún yín ó ní kànga ló ń tà òun ò ta omi inú kànga ni Mr. B náà bá dà pé èmi náà tiẹ̀ ti ń retí ká ẹ pè mí kí n ṣàlàyé fún yín pé kànga ni mo rà ń tòótọ́ ẹ wá wábi tí ẹ gbọ́n omi inú kànga sí o bí bẹ́ẹ̀ kọ́ ẹ mọ̀ sanwó rẹ́ǹtì o wípé ẹ̀ ń yá kànga lò nínú àwọn méjèèjì ta ló gbọ́n jù ṣé ń tó ta kànga ni àbẹ́ ń tó ra kànga ẹ̀ ń tó ta kànga ó lóun ò tómi mọ́ ẹ̀ ń tó ra kànga náà ní kán wá gbọ́n omi inú kànga kú bí bẹ́ẹ̀ kọ́ wọn ò mọ̀ sanwó rẹ́ǹtì ta ló gbọ́n jù nínú àwọn méjèèjì Ijinle Odu talẹ̀ inú ló bá tán 0706 158 0198 náà lẹ́ẹ̀fi dá sí ètò Ijinle Odu 0706 158 0198 Ijinle Odu Odu rèé Odu ọgbọ́n ìjìnlẹ̀ pampa we happy people that make you happy mú padà wọ̀. ṣe sọ́tọ̀ ó fẹ́ bẹ̀rẹ̀ ó dé Ijinle Odu rèé Odu ọgbọ́n ìjìnlẹ̀ pampa. Ṣe sọ́tọ̀ ó fẹ́ bẹ̀rẹ̀ ó dé Ijinle Odu rèé Odu ọgbọ́n
ìjìnlẹ̀ pampam bó ti wà náà nu ẹ̀ ló táwọn àánú ọgbà náà. Hello. Ẹ káalẹ́ orúkọ yín àti ibi ẹ ti ń pè wá yìí. Mr. Ọ̀jẹ̀dìran láti Ìwàrajà. Alàgbà Ọ̀jẹ̀dìran láti Ìwàrajà. À ń gbọ́ yín ta ló gbọ́n jù nú àwọn méjèèjì. Ẹni tó ra kànga. Ẹni tó ra kànga ló gbọ́n jù kí nìdí? Ìdí ni pé òun ló ra kànga. Ẹni tó ra kànga ló gbọ́n jù. Kò lè jẹ́ kí ó ní kànga fún mi nínú kànga náà. Kò síbi tẹ́ ń tó ta kànga ọ̀gbọ́n mi nínú kànga sí àbí? Kò síbi tó máa gbọ́n sí. Ajá kó mọ san rẹ́ǹtì lọ́nu. Kó mọ sanwó rẹ́ǹtì fún ẹni tó ra kànga ni. Ẹ ṣé o Alàgbà Ọ̀jẹ̀dìran mú nọ́mbà pápápá nọ́mbà 1 to 10 níwọ̀n ń bí. Number 1. Tó bá wà ń bẹ̀ náà lẹ̀bùn tẹ́ jẹ. Number 1 tẹ́ mú rèé ṣé ń wò ó ṣé ẹ tún wò ó lórí ọwọ́ yẹn. Number 1 tẹ́ mú kí ló wà ń bẹ̀ lálẹ́ yìí ó ga o. Number 1 tẹ́ mú ẹ ti jẹ ẹ̀bùn recharge card o láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí Overcomer bread nílùú Iléṣà. Ẹ ṣé o a fi sọwọ́ sí. Ẹ ṣé. Yes sir. Wọ́n ní tó ra kànga òun ni ó ṣe bẹ́ẹ̀ tó gbẹ́jù ẹgbẹ́ ta ń gbẹ́jù náà àwọn méjèèjì ẹ̀ ń ta kànga ní àbẹ́ ń tó ra kànga ẹ̀ ń tó ta kànga náà ń ta omi mọ́ ẹ̀ ń tó ra kànga náà ní kán wá gbọ́n omi o. Hello. Ẹ káalẹ́ sà. Ẹ mà káalẹ́ orúkọ yín àti bí ẹ ti pè wá yìí. Iléṣà ni mo ti ń sọ̀rọ̀ ní Ìlérí. Ní Ìlérí ní Iléṣà orúkọ yín mà. Orúkọ tèmi ni ìyàwó Ọdányè. Ìyàwó Ọdányè. Ìyàwó Ọdányè ni o. Yes ma aya Ọdányè mò ń gbọ́ yín mà. Aya Ọdányè ni. Bẹ́ẹ̀ ni. Nínú àwọn méjèèjì tá ń gbójú. Ẹ ń tó ra kànga. Ẹ ń tó ra kànga ló gbójú kí nìdí? Ẹ ń tó ra kànga ló gbọ́n jù ìdí tó fi jẹ́ pòun ló gbọ́n jù ni wípé ó ti mọ̀ wípé omi tó wà náà kànga kò síbi tẹ́ni yẹn máa gbọ́n sí. Ó wà pé kò síbi tó máa gbọ́n mi sí. Kò síbi tó máa gbọ́n sí tó bá gbọ́n síbì kan tó bá kún á tún tàn mí. Títí ayé fi máa parẹ́ kó máa gbọ́n mi inú ẹ̀. Tọ́yé fi máa parẹ́ ó máa gbọ́n mi lọ́ntì ẹ̀ ni. Kó máa gbọ́n mi lọ́ntì ẹ̀. Ó di àdúgbò kẹ́nu gbọ́n mi lóṣogbo. Tó rà ló gbọ́n jù o. Ó dáa ẹ mú nọ́mbà pápápá. Ẹ bá mi mú number 3. Number 3 ni mo mú o. Number 3 tẹ mú rèé mọ́mí ṣe ń wò ó. Aya Ọdányè number 3 tẹ mú kí ló wà ń bẹ̀? Ẹ jẹ́ ìwọ́nú akoto Ijinle Odu kí ló wà nù number 3 ọ̀hún. Mọ́mí ẹ̀yin náà ti jẹ ẹ̀bùn recharge card o látọ̀dọ̀ aláṣẹ àti olùdarí Overcomer bread ẹ ṣé o. Ọ̀rọ̀ dà sá ẹ ṣé mà. Ọkọ wọn ní ta ló gbọ́n jù wọn ní ẹni tó ra kànga ni o. Hello 07061580198. Hello. Ẹ mà kálẹ̀ bàbá. Ẹ kálẹ̀ o. Bàbá kẹ́ ẹ pẹ́ fún wa sà. Ẹ dá sétò pápápá. Ẹ ti àkọ́kọ́ bá wa dá sí tó wà nílẹ̀ yìí ẹ bá ń fojú àgbà wò ẹ ń tó ta kànga ló pọ́n jù ní àbẹ́ ń tó ra kànga ẹ ń tó ta kànga ó lóun ò ta omi mọ́ ẹ ń tó ra kànga náà lóun náà romi o pé tí oníkànga ò bá wá gbọ́n mi rẹ̀ yóò mọ̀ sanwó pé òun yá kànga lò. ẹ ló wà bá ta ló gbẹ́dùn náà méjèèjì. Ẹ ń tó ra kànga ló gbọ́n jù kí nìdí bàbá. Ó dá mú nọ́mbà pápápá ẹ mú nọ́mbà. Bàbá nọ́mbà wo lẹ mú? Nọ́mbà 10 tẹ mú rèé ṣe ń wò ó rèé ó tún rèé. Nọ́mbà 10 ń bàbá mú ẹjẹ́ wọnú akoto Ijinle Odu kí ló wà ń bẹ̀. Bàbá Adémọ́rọ́tì wọ́n ní onígbọ̀wọ́ ló lètò ètò ló lo onígbọ̀wọ́ wọ́n ní kẹ́ wá ṣe onígbọ̀wọ́ ètò Ijinle Odu torí pé ètò tẹ́ bá ń gbádùn kó lè bá a pẹ́ onígbọ̀wọ́
ni mò ń tì í lẹ́yìn ẹ ṣé o Ijinle Odu odù rèé odù ọgbọ́n ìjìnlẹ̀ pampam 07061580198 ẹ̀lọ́ ẹ káalẹ́ o ẹ káalẹ́ orúkọ yín àti ibi ẹ ti ń pè wá yìí ẹ káalẹ́ orúkọ yín. Rẹ́mi Ọlọ́dúnmóyè látòkùà. Alàgbà Ráìmù látòkùà. Níjọba àbílẹ̀ odò ọ̀tìn kan. Bá ń gbọ́n sókè tá ń gbẹ́jù nú àwọn méjèèjì. Ẹni tó ra kànga ló gbọ́n jù. Ẹni tó ra kànga ló gbọ́n jù. Nítorí pé títí lẹ́yìn bẹ́ẹ̀ ni nítorí kò síbi tí ó gbọ́n omi sí. Kò síbi tí ó gbọ́n mi sí. Ẹ̀hún náà lè ta omi, ó lè ní kíjọba wa mọ̀ fa omi lọ́dọ̀ ọ̀kan mọ̀ fa omi nù kànga kán mọ̀ ta. Bó bá pọ́tẹ́ bó bá di pọ́tẹ́ kò sí tí ó tún ṣe bẹ́ẹ̀ mọ́. Tèmi yóò sì mọ rówó sanwó omi tó ti yá kànga. Mo ní yóò mọ rówó sanwó tó ń bá ń ta omi yóò mọ rówó rẹ́ǹtì san. Owó ìgbé nítorí òun máa gbà lọ títí. Alàgbà Ráìmù ẹ mú nọ́mbà pàápàá. Ẹ mú nọ́mbà. Nọ́mbà 4. Nọ́mbà kẹrin tẹ́ ẹ mú rèé o. Ó rèé nọ́mbà 4 rèé. Kí ló wà ń bẹ̀ akoto Ijinle Odu dà? Kí ló wà ní akoto Ijinle Odu mọ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ rúpọ̀ ti jiná. Wọ́n ní jọmíjọmí alàgbà Ráìmù òróró ní sọ ní dà. Ọ̀rẹ́ dà mí èmi náà dọ̀rẹ́ mi àfàìmọ̀ kọ́dàlẹ̀ kó mọ̀ ṣe bẹ́ẹ̀ kó mọ̀ di púpọ̀ ẹ ṣé gan ni o látòkùà ṣé àmọ̀rírì yín o 07061580198 ẹ bá náà wú òtẹ́rù èwọ̀n tí ó fi tan nọ́mbà yìí ló mú. Hello ẹ káalẹ́ orúkọ yín àti ibi ẹ ti ń pè wá yìí. Adékanyè láti sọ́mi àfà. Alàgbà Adékanyè láti sọ́mi èlé àfà. Bẹ́ẹ̀ni. Ijinle Odu rèé odù ọgbọ́n ìjìnlẹ̀ pampam. Ẹ dá sí tó wà nílẹ̀ yìí. Ẹni tó ra kànga ló gbọ́n jù. Ẹni tó ra kànga ló gbọ́n jù kí nìdí? Òun ló gbọ́n jù. Òun ló gbọ́n jù ẹ tó fi jù sí. Ìdí ni pé yóò tún máa gbowó rẹ́ǹtì lọ́wọ́ ẹni tó tajà. ẹn tó lomi náà lè mọ supply irú àdúgbò yín báyìí wọ́n lè supply omi síbẹ̀ káyìn náà sì mọ sanwó omi fún kó mọ sanwó rẹ́ǹtì padà. ìlà Alàgbà Adékanyè ó pèsè jẹ́. mo náà lè mọ supply omi fáwọn èèyàn. Rárá kò tiẹ̀ nígbà fún. Kò tún nígbà fún àṣepọ̀ ti rẹ́ẹ̀tì àtẹ̀bá rẹ́ẹ̀tì ṣọ́ọ̀bù jẹ́ wò ní kí ẹ kọjá bẹ́ẹ̀ ni. Alàgbà Adékanyè yìí tún lè téèyàn bá gba ìsọ̀ ṣé kò ní kọjá sínú ìsọ̀ tó gbà. Yóò kọjá síbẹ̀. Ọjà tó sì kó síbẹ̀ ṣé kò ní ta ni. Yóò ta. Ó gbọ́dọ̀ wọn ta omi náà kó lè máa rówó sàn. Rárá ó ti ta kànga. Ó ti ta kànga ẹ ṣé mo yọ tí mo fẹ́ yọ ẹ mú nígbà pàápàá. Mo mú nọ́mbà 5. Nọ́mbà 5 ni mo mú. Nọ́mbà 5 tẹ́ ẹ mú rèé Alàgbà Adékanyè ló wà ní nọ́mbà 5 fún. Wọ́n ní ipòkípò tá a bá wà ká máa dúpẹ́ pé ipòkípò tá a bá wà ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òun náà ló ṣe bẹ́ẹ̀ tó tọ́ tó sì yẹ. Ijinle Odu rèé odù ọgbọ́n ìjìnlẹ̀ pampam. Hello ẹ káalẹ́ o. Hello ẹ káalẹ́ orúkọ yín àti ibi ẹ ti ń pè wá yìí. Ìyanu láti Iléṣà ni o. Kí lẹ kọ orúkọ yín? Ìyanu Olúwa láti Iléṣà. Ìyanu Olúwa láti Iléṣà. Bẹ́ẹ̀ ni o. Ẹ dá sí tó wà nílẹ̀ yìí. Ẹni tó ra kànga ló gbọ́n jù. Ẹni tó ra kànga ló gbọ́n jù kí nìdí? Bẹ́ẹ̀ ni. Nítorí kò sí fẹ́ni ẹni fẹ́ gbọ́ omi inú ẹ̀ kò lè gbọ́ omi inú ẹ̀ tán. Kò sí bó ṣe fẹ́ gbọ́n inú ẹ̀ tán. Bẹ́ẹ̀ ni o. Bó ṣe jẹ́ nìyẹn o. Ẹ mú nọ́mbà pàápàá. Nọ́mbà 6. Nọ́mbà 6 tẹ́ ẹ mú rèé o. Nọ́mbà 6 tẹ́ ẹ mú ló wà nọ́mbà 6 ẹ jẹ́ n sáré rúpọ̀. Ẹ má ì lọ́nbẹ́ o. Nọ́mbà 6 tẹ́ ẹ mú. Wọ́n ní orí ẹni báyìí náà ló ń yọ ní o pé orílẹ̀ èèyàn ò bá bọ́ kò bá fòrìṣà sílẹ̀
pé orí ẹni ní mọ̀ ń kó ni yọ. Hello ẹ kálẹ́. Hello ẹ kálẹ́ o. Orúkọ yín àti ibi ẹ ti ń pè yìí. Orúkọ mi Ọlámídé láti níta. Àǹtí Ọlámídé àbí bọ̀dá ni mò ń gbọ́ yìí. Àǹtí. Ọlámídé láti Iléṣà. Àǹtí mi dà. Ẹ náà mò ń gbọ́ yín ẹ dá sí tó wà lẹ̀. Òkè ẹni tó ra kànga mi o. Ẹni tó ra kànga ló gbọ́n jù kí nìdí? Ìdí ni tó fi gbọ́n jù ni wípé ẹni tó ta kànga fúnyàn kò lè gbẹ́ kànga kò lè gbé mi inú ẹ̀ tán. Kò lè gbọ́n mi inú ẹ̀ tán. Mo yọ tí mo fẹ́ yẹ mú nọ́mbà 07061580198. Ìjìnlẹ̀ Odù Odùrè odò ọgbọ́n ìjìnlẹ̀ pampam. Ẹ̀yin oníṣẹ́ iléeṣẹ́ ńláńlá. Hello. Hello, ẹ kálẹ́. Ẹ mà kálẹ̀. Ẹ kú jẹ́ mẹ́ta. Yes ma, Ìjìnlẹ̀ Odù Odùrè odò ọgbọ́n ìjìnlẹ̀ pampam táwọn àmbẹ̀. Orúkọ yẹn bá ń gbóhùn sókè dáadáa. Ìyá òbí sẹ̀sán ló ń sọ̀rọ̀. Ìyá òbí sẹ̀sán. Ó ga alága jù ẹ ti lé ọdún dé. Ẹ̀yin náà lọ lé kòró. Mo lọ lé ọdún mo lọ China. Ẹ lọ China. Ẹ̀yà tètè lọ lo 14 days yìí o. Ṣé 14 days ti pé? Ok, tọ́wọ́ pé China lẹ́ lọ mo kí yín lédè China pé mò ń tún àwọn mò ń tún àwọn ọ̀chá. Ẹ tó ra kànga ló gbé jù. Kí ló dé yóò bí sẹ̀sán? Ṣèbí òun ọlọ́gbọ́n ni òun lọ́gbọ́n jù nílé ayé yìí. Òun ló gbọ́n jù nílé ayé yìí. Ó ti mọ̀ pé kò síbi tí ó gbọ́n mi sí. Mo yá tí mo fẹ́ yàn yóò bí sẹ̀sán mú nọ́mbà. Nọ́mbà 2. Ìyá òbí sẹ̀sán rèé nọ́mbà 2 rèé. Nọ́mbà 2 tẹ mú yẹn túmọ̀ sí pé ló wà nọ́mbà 2 o. Ó tó wà ń bẹ̀rẹ̀ ìyá òbí sẹ̀sán wọn ní ẹni afẹ́ lamọ̀ o a ò mẹ́ni tó fẹ́ ni pé òmùgọ̀ èèyàn báyìí ni ó sọ wípé lápẹ́tà fẹ́ràn òun ẹ̀ ń tẹ́ fẹ́ báyìí lè kẹ́ ẹ̀ mọ ẹ̀ mọ àwọn tó fẹ́ yín ẹ ṣé o. 07061580198. Ìjìnlẹ̀ Odù Odùrè odò ọgbọ́n ìjìnlẹ̀ bàbá ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o. Hello. Ẹ̀lọ́ ẹ̀ mà ká alẹ́ ń bẹ̀. Ẹ̀ka alẹ́ sà. Orúkọ yín àti ibi ẹ ti ń pè wá yìí. Adékanyè ni. Màmá Adékanyè. Zà. Látàdúgbò bo. Láti sọ́mìlì àfà. Láti sọ́mìlì àfà. Yes. Òun fẹ́ jọ màmá ẹlẹ́bà. Mi ṣe yẹ ẹlẹ́bà o. Ok, yẹ ẹlẹ́kọ̀ọ́ ni. Ẹ dá sí tó wà nílẹ̀ pápápá. Ojú òkú. Ẹ̀kú àtẹ̀bà náà fẹ́ papọ̀. Èèyàn lè fi ẹ̀bà jẹ kọ́. 07061580198. 07061580198. Ẹ jẹ́ ń gbé méjì sí ká tó máa lọ lálẹ́. Ìjìnlẹ̀ Odù Odùrè odò ọgbọ́n ìjìnlẹ̀ pampam. Ẹ darapọ̀ mọ́ wa ẹ lè máa wo àwọn eléyìí tá a ti ṣe tẹ́lẹ̀ àtẹlẹ́yìí tí a ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Facebook ìyàn ojúkòrò kì í kojúkòrò jẹ Facebook nìyẹn o. Ẹ̀yin ẹ tẹ̀ sójú ẹ̀ Freedom TV òmìnira Freedom TV òmìnira òun náà láti máa wo Ìjìnlẹ̀ Odù àwọn tá a ti ṣe tẹ́lẹ̀ ni kẹ́yìn ò tí ì wò rí abẹ́lẹ̀ tá a ń ṣe lọ́wọ́ yìí ẹ wò Freedom TV òmìnira Ìjìnlẹ̀ Odù Odùrè odò ọgbọ́n ìjìnlẹ̀ bàbá àti gbogbo àwọn ètò gbogbo níléeṣẹ́ yìí tó jẹ́ wípé ẹ láǹfààní láti wò lákòókò tá a ṣe ẹ̀yìn kàn sí ìkànnì Freedom TV òmìnira ẹ wá wò ó ṣẹ̀kẹ̀rẹ̀ kì í ṣàdédé do ilẹ̀kẹ̀ báyìí ní ìṣàtọkùn fún onígbọ̀wọ́ ló lè ètò ló lónígbọ̀wọ́ ẹ̀yin máa gbé ìpolówó ọjà yín bọ̀ wá sórí ètò yìí hello káàkiri ibi ni wọ́n ti ń wò wá tó sì jẹ́ wípé ohun tí a bá polówó lórí ètò yìí yóò wà ń bẹ̀ títí níwọ̀n ìgbà tí Facebook bá sì ń jẹ́ Facebook hello ẹ̀yin ni màá gbé gbẹ̀yìn lórí ètò yìí lálẹ́ yìí. Hello, ẹ̀ka lẹ́sà. Ẹ̀ka lé orúkọ yín àti ibi ẹ ti ń pè wá. Mrs. Emmanuel láti bọ́lọ̀ dúró. Mrs. Emmanuel láti bọ́lọ̀ dúró. Bẹ́ẹ̀ni. Yèsì ó gbọ́n jù náà àwọn méjèèjì ẹ jẹ́ ń sọ jẹ̀sà. Ẹ tó ra kànga ló gbọ́n jù. Ẹ tó ra kànga ló gbọ́n jù.
kí nìdí. ìdí ni wípé kò sí bí ó ti mọ̀ pé ẹni tó ra omi kò sí bá ṣe gbọ́ mi inú ẹ̀. ó ti mọ̀ pé ẹni tó ra omi kò sí bá ṣe gbọ́ mi inú ẹ̀. ẹ ṣe ẹ mú nọ́mbà pàápàá. mo mú nọ́mbà wo. ó rẹ pé nọ́mbà kẹjọ nọ́mbà 8 tẹ́ mú rèé. ẹ̀jẹ̀ wọn tó wà ń bẹ̀ pàápàá ẹ̀yin náà lágbè gbẹ̀yìn lórí ètò lálẹ́ yìí. Ìjìnlẹ̀ Odù rèé odù ọgbọ́n ìjìnlẹ̀ pampam. Wọ́n ní ẹ wọṣọ tó bá gba òtútù fáwọn ọmọ yín torí pé àsìkò tá a wà yìí òtútù ó rí bákan lójú èèyàn kọ́lọ́run ó ṣàánú wa. Ọlọ́run ló mọ òṣìṣẹ́ tó wà nídìí AC ọ̀run ó yin sí àìní ó tan AC yẹn pa ìyá kọ́ndíṣọ̀n ọ̀run yẹn ó ń fẹ́ lẹ́lẹ́ ẹ wọṣọ tó bá gba òtútù fáwọn ọmọ yín dáadáa. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ti láǹfààní láti pè sórí ètò Ìjìnlẹ̀ Odù fún talẹ́ ohun tá a fẹ́ fàyọ rèé ẹni tó bá gbọ́n tó sọ pé nìkan ò gbọ́n òun gangan òun náà ni kò gbọ́n àti wípé tẹ́ ẹ bá wò wípé ẹnìkan wà tó jẹ́ wípé ibi tó wà ẹ̀ ń wò wípé ẹ̀yin lè fi ọgbọ́n kan tàbí míì kẹ́ ẹ fi yí mọ́lẹ̀ ẹ máa rántí wípé ẹni tí ò bá ní ti ń tà nìkan ní títí ẹ̀ kì í pẹ́ ta ṣùgbọ́n ẹni tó bá ti ní tó ń tà ẹ wo ti wù kẹ́ ẹ fẹ́ fọgbọ́n yí mọ́lẹ̀ tó yóò padà rí nǹkan tà náà ni tí gbogbo wa ò ní ta o láti Elédùmarè ẹ jẹ́ mọ́ rí pété lálẹ́ yìí àgbà ìtòrè tó ní àgbà olóòtú àfínjú latest daddy tí ń jẹ́ òpápà Ọlábísí Àlàdé Bello bẹ́ẹ̀ náà ni ẹ ti mẹlẹ́wìrì tí máa ń finá mọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ wálé fúnra rẹ̀ òun náà lẹ́lẹ́wìrì tó ń finá mọ́ bó ti wà náà nù Ṣẹ́gun náà wà ń bí Mẹ̀dínàtì ara àwọn ikọ̀ Ìjìnlẹ̀ Odù nu bẹ́ẹ̀ náà ni Dọ̀tún náà àjọ wà ń bí ni ara àwọn ikọ̀ Ìjìnlẹ̀ Odù nu ẹ ṣe tá a jọ ṣe talẹ́ yìí ó tá a jọ papọ̀ lọ́pọ̀ tí gbogbo ẹ̀ sì dùn tó dún tí gbogbo àwọn aráalé tí wọ́n sì jẹ ìgbádùn ẹ̀ ẹ máa gbádùn ẹ̀ tẹ̀síwájú lórí ìkànnì ayélujára Facebook ẹ máa gbádùn ẹ̀ síwájú Freedom TV òmìnira Adédayọ̀ Alademeji lèmi jẹ́ o fóònkóhun tẹ́ fẹ́ bá mi sọ lẹ́yìn ètò 0806 650 0371 0806 650 0371 bí okay we are happy people that make you happy ẹ jẹ́ n fi jó parí ẹ̀ kí n fi jó gbowó okay kí n fi jó yẹn jú ẹ̀. ṣe tán ó fẹ́ bẹ̀rẹ̀ ó dé Ìjìnlẹ̀ Odù rẹ̀ ọgbọ́n ìjìnlẹ̀ bàbá. ṣe tán ó fẹ́ bẹ̀rẹ̀ ó dé Ìjìnlẹ̀ Odù rẹ̀.